bẹ̀rẹ̀ pẹ̀lú mi wọ́n ló béèrè question irú wa dẹ̀ farabalẹ̀ àbí ó ṣẹ̀ṣẹ̀ jẹ́ ní ọ̀sẹ̀ méjì ó tí ì lè mọ kankan ọba bẹ̀ ń tiẹ̀ farabalẹ̀ wọ́n ló pè mí ó lè ń béèrè àlàyé lọ́wọ́ mi nígbà tó wá ó lè wá ṣàlàyé fún mi ọ̀rẹ́ ni ọ̀pọ̀ ìlọ́gbọ̀n ẹ̀ṣẹ̀ alamike olóògùn òní sọ ọtí ni ò jẹ báwo lè sọmọ ògbọ́n lè mú mi wọn àbí jẹ bàbá ọba Ọ̀yọ́ tó dé gbogbo akọ́sọ̀ tó bẹ̀rẹ̀ bí wọ́n sọ fún oníbi ni bàbá ọba sá nígbà tí ìgbà mistake wa wáyé o dráìvà mi wá ń rìpọ́ọ̀tù bàbá sísọ bí mi kó àjìnà sí dráìvà mi. Nígbà tí ẹni discover tó ń report tèmi mo pé ìgbà tó ń béèrè lọ́wọ́ ìyẹn parọ́ torí ìbẹ̀rù ṣé ọ̀rọ̀ mi. Ìyẹn parọ́ fún òun report wọ́n lè gba fóònù rẹ̀ wọ́n kó record. Immediately ló ní wọ́n bẹ̀rẹ̀ sí gbà wá létí ní ìṣojú ẹ̀ náà pé mi pàpà nípa ibi tí mi dẹ́ wá jìnnà sí ọmọ yẹn. Èmi dẹ̀ rò pé òkè wọ́n delete ẹ̀ má ṣe rú ẹ̀ mọ́ tó bá gbẹ̀yìn fẹ́ ṣe dáadáa nígbà tó bá fẹ́ wọlé ẹni tó bá lé fóònù kó submit ẹ̀ sílẹ̀ o ẹ má mú fóònù wọlé. Ayé tẹkinọ́lọ́jì la wà yìí èmi ò dẹ̀ rí pé tí èèyàn bá ní nǹkan tó fẹ́ fi pamọ́. President wa Amẹ́ríkà tó bá máa sọ̀rọ̀ gbogbo dídí àlùmọ̀ wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni sọ. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí gbámi létí nìyẹn láti inú palace ìṣojú ẹ̀. Wọ́n dẹ̀ wọ̀ tó ń gba yín létí. Bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀. Wọ́n sọ̀gbọ̀n mi àti ìyàwó mi. Wọ́n gbá ìyàwó mi lẹ́sẹ̀, wọ́n gbé mi lẹ́sẹ̀, wọ́n gbá mi létí, wọ́n bẹ̀rẹ̀ sí àhà. Wọ́n tún wá sọ̀gbọ̀n mi tó jẹ́ pé mo sẹ́ni fọ́tò kan sí kábíyèsí iṣẹ́ rí kábíyèsí. Òrèlé o òrèlé o ẹni mímọ́ rèlé o bàbá ọba Ọ̀yọ́túnjí rèwàlẹ̀ àṣà erinwó òrèlé o ará Ọ̀yọ́ pànìyàn wọ́n ti rán bàbá ọba Ọ̀yọ́túnjí rèwàlẹ̀ àṣà erinwó. Aláṣẹ Aláàfin pààyàn o. Aláṣẹ Aláàfin Ọ̀yọ́ pààyàn. Ẹ̀yin èèyàn mi ohun bàbá ọba Ọ̀yọ́túnjí tí wọ́n ti jọ́ lọ́rùn nípè ní àná òun lẹ̀ ń gbọ́ yìí o. Nígbà tí mo bá wọn sọ̀rọ̀ kí má rí wọn bá sọ̀rọ̀ mọ́ kọ́lọ́n kó bá wa dẹlẹ̀ fún wọn kó ṣàforíjì fún àṣìṣe wọn gbà tán wà láyé kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Irú ipò wo níyàwó wọn máa wà báyìí? Ìgbà tán ní Aláàfin Owoade ránṣẹ́ sí wọn yẹn kán mọ̀ kán má lọ. Ẹ wo Aláàfin Owoade bá ti pè yín ẹ má lọ o, ẹ má lọ ọmọ Yorùbá ẹ má lọ sí pálásì Aláàfin Owoade o. For now ó ti di bí àìwọ o. Àwọn tó lọ ọbẹ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí tí wọ́n pè tán jẹ́ wọn ní o wọ́n ti tọ́kú lá wọ́n ti lákú jẹ o. Bàbá ọba Ọ̀yọ́túnjí ní àná ni wọ́n pè mí o lálẹ́ àná. Rògbòdìyàn yẹn là ń bá kiri náà bá ní bàbá ọba Ọ̀yọ́túnjí dákẹ́. Mo ní láyé ká má rí irú ọ̀rọ̀ wo lẹ́ ń sọ yìí bàbá ọba ṣe máa dákẹ́. Like play bí alára ti wọlé lajẹrò wọlé lóníkálùkù wọlé àṣọ òtítọ́ ni. Wọ́n ní bàbá ọba Ọ̀yọ́túnjí wọ́n lọ ṣaláìsí wọ́n ti jáde láyé látàrí nínà tí wọ́n náà wọ́n ní pálásì Aláàfin Owoade. Ṣé mo wípé àìṣe ṣó lọ́jọ́ wo tí mo yìí sọ wípé ẹ̀yin tẹ́ bá súnmọ́ bàbá Aláàfin Owoade ẹ lọ bá wa bá wọn kí wọ́n pe bàbá ọba Ọ̀yọ́túnjí kó dé sọ́ọ̀tì gbogbo kinní yẹn láàrin wọn kí mídíà wọn kó sọ̀rọ̀ síta kọ́kọ́ tó yẹ kọ́kọ́ tó máa mú pírísì tá bring peace sí mind everybody tí gbogbo kinní yẹn tá dẹ̀ down tí ìkan á dẹ̀ lọ bó ṣe yẹ kó ṣe máa lọ tá àti ẹ̀ mọ̀ wípé kinní yẹn ti wọ̀ wọ́n lára.
ṣe bẹ́ẹ̀ gbọ́ bí bàbá ọba ṣe ń ṣàlàyé wọ́n ní wọ́n jọ wọ́n lẹ́sẹ̀ẹ́ wọ́n láwọn fọtí àgbàlagbà ni wọ́n torí Ọlọ́run ẹ̀yin èèyàn èdè ṣọ́ṣe Ganiyu Ige Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tìlú Ọ̀yọ́ wọ́n ní ní o mi ò tí ì gbàgbọ́ wọ́n láwọn bọ́ìsì Ààrẹ Ọ̀nà Kakanfò Ganiyu Ige Adams wọ́n láwọn bọ́ìsì ló na bàbá ọba Oyotunji ní palace wọ́n ní allegedly èmi ò tí ì confirm ṣùgbọ́n nínú information nǹkan tí mo gbọ́ nìyẹn. Meanwhile àwọn èèyàn bàbá ọba Oyotunji ìwọ náà irú wàhálà wo wá lélẹ̀ báyìí adẹ sọ fún bàbá Aláàfin Owoade wọ́n ní wọ́n discover pé àwọn tó na bàbá ọba Oyotunji ní palace Aláàfin wọ́n náà discover wípé kì í ṣọwọ́ lásán náà fi nà wọ́n o wọ́n lóògùn náà fi nà wọ́n. Bàbá ọba Oyotunji àwọn báyìí wọn ò mọ̀ wípé wọ́n ti tọwọ́ lébọ̀ fún wọn pé wọ́n ti fi nǹkan gbá wọn. Information tó dọ́dọ̀ tèmi ni o. Ní ìgbà tí mo wá rí bàbá yẹn bá sọ̀rọ̀ ká má sọ̀rọ̀ mọ́ àwọn àlàyé tí bàbá sọ nínú àwọn voice note yẹn tí mo mú sílẹ̀ fetí ara yín gbọ́ wípé bàbá gan fúnra lára wọn sọ wípé ìgbà tó ń nà wọ́n tí gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀ nǹkan àwọn ò tiẹ̀ tí ì mọ́ lọ́rùn wípé after few days tí kinní yẹn ṣẹlẹ̀ làwọn ṣẹ̀ṣẹ̀ wá mọ́ lára débi wípé bàbá ní láti lọ sí hospital àwọn píṣọ oògùn tó kó fún wọn tó ń gba treatment ó wà ń bẹ bàbá yẹn ṣèṣe gan bàbá yẹn fẹnu ara wọn sọ wípé gbogbo ara ló wá ń dùn wọn tó ń ro wọn ká ní wọ́n mọ̀ wípé kò ń ṣẹ̀ṣẹ̀ lásán àti fọtí lásán náà fún wọn wípé wọ́n ti fi oògùn gbá wọn ni ṣebí bàbá ìbá ti mu àpòrò àbí wọ́n ti wá nǹkan kan ṣe sí àfìgbà tẹ waste ẹ̀mí bàbá ẹ̀. Èyí tẹ dá sílẹ̀ yóò dá o kò dá o ibi tó sì máa já sí wàlẹ́ kò sẹ́nibọ́dì wa tó lè sọ pé ibi báyìí ló máa já sí ẹja máa gbọ́ bọ̀. Ẹ má bínú nígbà tó ń nà yín yẹn ẹ ní Aláàfin Owoade wà ń bẹ̀ tó ló jọ mí lójú ni tí wọ́n ń nà yín àti ìyàwó yín sà. Wọ́n ọ̀dẹ̀ sọ nǹkan kan pé kó stop. Kò sọ wọn kọ́ o. Wọ́n náà wá jáde lọ. Bàbá wá jáde ló ti wá wọ́ọ̀sì. Bàbá jáde. Pẹ̀lú nínú yẹn. Nígbà tó ń ṣọ́gbọ̀n mi tó ń dùn mí sílẹ̀, ìyá mi lọ pé lágbàlagbà lè mọ ìyẹn ṣe báyìí. Wọ́n ti ẹ̀ka wẹ́n ní ìwọ̀dì lóhùn. Ṣé ẹ ti ní wọn sínú tẹ́lẹ̀ ni? Ṣé ti ní wọn sínú tẹ́lẹ̀ ni? Ṣé ó kọjá pé wọ́n rìkọ́ọ̀dù ńgbà tó jẹ́ pé nǹkan tẹ̀ ń sọ gan kò sí má jẹ́ àgbọ̀ ẹ̀ kúkú ní kọ́ lọ pààyàn ẹ̀ ní kọ́ dáná súnyàn. Ṣé bí ẹ béèrè ọ̀rọ̀ ni ayé ìsẹ̀lẹ̀ ṣe ni wípé kẹ́ gba fóònù yẹn kẹ́ dẹ̀ delete gbogbo nǹkan tó ń rìkọ́ọ̀dù. Ká dẹ̀ wọ́n wọn kọ́ má ṣerú ẹ̀ mọ́ ẹ̀ dẹ̀ lè discharge wọn kọ́ kúrò ní palace pé ẹ̀ ní nǹkan kan fẹ́ bá wọn sọ mọ́ eléyìí tẹ́ wá ṣe wo bí tó já sí àti kẹsẹ̀ kan bodò ní ti ń fà báyìí Aláàfin Owoade wàhálà ló ti délé yìí báyìí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ à ń sọ fún yín pé kẹ́ má múra furu kankan kẹ́ má lè furu kankan a ní kẹ́ jẹ́ ká gba ìfẹ́ láàyè a ní ìfẹ́ la nídìí nílẹ̀ Yorùbá fún gbogbo nǹkan tá a fẹ́ ṣe a ní kẹ́ jẹ́ ká gbàfẹ́ láàyè ẹ nírọ́ ẹ wo bí tí gbogbo ẹ wá já sí báyìí ṣé ẹ dẹ̀rọ wípé ẹbí àti fámílì àwọn èèyàn ọ̀rẹ́ àti gbogbo tó rọ̀ mọ́ bàbá ọba Oyotunji tẹ́ẹ̀lùpa láàfin ní tẹ́ẹ̀lùpa ní pálásì Aláàfin Owoade báyìí ṣẹ́dẹ̀rò wípé wọ́n á fojú re wò yín ṣẹ́dẹ̀rò wípé orúkọ yín ò ti wà nínú ìwé ìtàn irú ìwé ìtàn wo wà nílé ìwọ ọba yìí ìtàn burúkú tó ti balẹ̀ ìtàn burúkú ti balẹ̀ lórí Aláàfin Owoade wàhálà ìṣègà jù. Bàbá Aláàfin Owoade ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ ṣe yókù díẹ̀ káàtó ẹ ṣe yókù díẹ̀ káàtó tabaran ọmọ Yorùbá kankan tó bá sọ fún yín pé nǹkan tẹ́ ṣe ẹ̀rí ṣe irọ́ ni wọ́n ń tàn yín ní o inú gbogbo ọmọ Yorùbá ò dùn sí nǹkan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí o number one is it not too early ìkejì èyí tẹ́ ṣe yìí kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó àfìgbà tẹ́ pa bàbá yẹn nítorí Oyotunji village ẹ fẹ́ yan bàbá ọba Oyotunji mi àwa àjọmọ Ọ̀yọ́ àbí ẹ dẹ̀rọ wípé gbogbo àwa àyà àdákẹ́ pẹ̀lú anybody tí Ọ̀yọ́ bá gbé dìde ní ìlú Oyotunji village yẹn ẹ ti dá ogun sílẹ̀
iṣẹ́ tí àwọn kan ń náwó tó ń nára tó ń gbé àwọn èèyàn dìde tí wọ́n lọ bẹ̀ pé kí wọ́n lọ paná ọ̀tẹ̀ àti gbogbo wàhálà tó wà bẹ̀ ipe kí wọ́n foríkorí kan paná yẹn tí wọ́n ń ṣiṣẹ́ yẹn Aláàfin Ọ̀wádé ẹ sì dé ẹ sì ṣáná lu gbogbo ẹ sì buná lu gbogbo effort àwọn everybody ẹ ṣẹ̀ṣẹ̀ wá mú ojú fresh ogun ní ìlú Ọ̀yọ́túnjí village tí ẹ bá mọ̀ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ àti bàbá Aláàfin Ọ̀wádé ẹ ṣẹ̀ṣẹ̀ wá dáná ogun gangan sílẹ̀ ní Ọ̀yọ́túnjí village ok ṣé èèyàn àwọn tó ti wà ń bẹ̀ tó ti ń ṣiṣẹ́ lọ ń bẹ̀ àwọn lẹ́yìn expect pé kán sá fún yín ni kán àbádàn níbẹ̀ kán àbádàn iṣẹ́ tó ti ṣe gbogbo effort wọn kí wọ́n gbé sílẹ̀ fún yín kò ṣeé ṣe torí ohun tó yẹ kẹ́ ṣe ni wípé ó yẹ kẹ́ pé àwọn tó ti ń ṣiṣẹ́ yẹn lọ ṣe bí ọba bí ti yín ni wọ́n ṣe bí ìjòyè ilẹ̀ Yorùbá ni wọ́n ṣe bí baálẹ̀ ni ṣe bá rí fídíò tí mo yìí gbé síta lára àwọn tí bàbá rán lọ pé kí wọ́n lọ ṣàtúnṣe bẹ̀ yẹn tí wọ́n sì fi bò ṣe báwọn yẹn lè máa pè ibo ni ṣe dé kí la ṣe máa ṣe kájọ fọwọ́sowọ́pọ̀ ẹni dandan Ọ̀yọ́ village ẹ fẹ́ rí ẹni Ifẹ̀ àbí anything níbẹ̀ àfi kó jẹ́ wípé Ọ̀yọ́ village yẹn ò torí Ọ̀yọ́ wọ́n ti pè ní Ọ̀yọ́túnjí village Ọ̀yọ́ ló ní gbogbo yín tẹ wá ń ti bàbá Ọ̀wádé Aláàfin Ọ̀wádé tẹ̀tí wọn ṣe ti ríbi tẹ̀tí wọn dé ṣe ríbi tẹ̀tí wọn dé bàbá mi kan tó pè mí láti Canada mo dẹ̀ sọ fún yín o was it not last week àbí last 2 weeks èyí tẹ́ ṣe ó kù díẹ̀ káàtó bàbá mi yẹn mo ní kẹ́ bá mi pé Aláàfin Ọ̀wádé kẹ́ bá mi sọ fún wọn mo ní kẹ́ sọ fún wọn wípé kán ní ìfúnra àti ìkíyèsára tó dángájíá láàárín sí títí di àárín oṣù mẹ́ta ti the next 3 months kí wọ́n ní ìfúnra àti ìkíyèsára kí wọ́n má fi sọ wípé èèyàn báyìí làwọn gbọ́kàn àfìyàwó àtọmọ wọn nìkan ti the next 3 months mi ìrọ̀pẹ́ jíṣẹ́ ẹ wo bí tí gbogbo yìí wá já sí báyìí bàbá ọba Ọ̀yọ́túnjí village wọ́n ti lù ú pa o nínà tí wọ́n nà wọ́n ní palace Aláàfin Ọ̀wádé wọ́n sì ní àwọn bọ́ìsì Ganiyu Ige Adams wọ́n ní o allegedly mi ti confam wọ́n láwọn náà bàbá yẹn àwọn family àtàwọn ọ̀rẹ́ àti gbogbo àwọn èèyàn tó yí bàbá ọba Ọ̀yọ́túnjí ká tí wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n ní wọ́n discover pé oògùn làwọn tó nà wọ́n ni wọ́n fi nà wọ́n o bàbá yẹn ò tètè mọ́ rò pé nínà lásán ni ẹ̀yin náà ti fetí ara wọn gbọ́ngbà tó à ń sọ̀rọ̀ wípé wọ́n ní gbogbo ara ṣẹ̀ṣẹ̀ wá ń dùn wọ́n ṣẹ̀ wá mọ́ lọ́rọ̀ tó ṣẹ̀ wá ń lọ sí police station wọ́n ṣẹ̀ wá ń lọ sọ́spírù lọ máa gbòògùn gba injection wọn ò mọ̀ wípé wọ́n ti tọwọ́ ilé bọ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ wọlé wọn ni wọ́n ń fi abẹ́rẹ́ sí wọn lóògùn sí ó padà yíwọ́ nínà tí bàbá Aláàfin Ọ̀wádé nínà tẹ pàṣẹ tán náà wọ́n tán náà bàbá ọba Ọ̀yọ́túnjí ní pálásì yín ó ti já okùn ẹ̀mí wọn congratulations to Aláàfin of Ọ̀yọ́ Aláàfin Ọ̀wádé bàbá ọba Ọ̀yọ́túnjí tí wọ́n nà ní pálásì yín ó ti give up ó ti kú congratulations sir ẹ kú iṣẹ́ o ẹ kú iṣẹ́ sir Aláàfin Ọ̀wádé ẹ kú oríire sir gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ nílé lóko lẹ́yìn odi congratulations and jubilations ẹ kú oríire o ẹ kú iṣẹ́ takuntakun àwa náà ti rí traces pé ẹ fẹ́ máa minus wa one after the other ni ẹni orí yóò dilé o ìwọ tó bá jọmọ ọkọ Yorùbá tó wà lábúrọ̀dà bó wà Nàìjíríà yàgò fún pálásì Aláàfin Ọ̀wádé for now kó má jẹ́ pé ìwọ ni next victim mo wíire àbí mi ò wíire ẹ̀yin lẹ́mọ̀ o yàrá sá fún pálásì Aláàfin Ọ̀wádé má bá pè é má lọ Ọ̀yọ́ gan níbi tá a bá dé má lọ Ọ̀yọ́ àwọn ọmọ Ọ̀yọ́ ti ya nǹkan mọ́ wa lọ́wọ́ o má lọ sọ́yọ́ má jẹ́ kán fi ẹ́ bọrí o kò jù bẹ́ẹ̀ lọ ìwọ tó bá ní onítrẹ̀sì nínú fídíò yìí tó ló fẹ́ wá reply mi mo fully ground for you o ó yá o ò bá àjọmọ Ọ̀yọ́ mi fẹ́ mọ ibi tó jẹ́ o ó yá jẹ́ kájọ ṣé tiẹ̀ síta kó jẹ́ kájọ sọ̀rọ̀ o kò jù bẹ́ẹ̀ lọ lórí eléyìí tẹ́ ṣe ẹ ní ṣerú ẹ̀ mọ́ ó ti ṣú ẹ̀ jù orúkọ tèmi ò yípadà Ìyè Dára kò owó èní má gbàgbé láti bá mi drop comment ẹ kó sì bá mi share fídíò yìí bá mi pariwo fún gbogbo àgbáyé kán mọ̀ wípé Aláàfin Ọ̀wádé wọ́n ti fi bàbá ọba Ọ̀yọ́túnjí wọ́n ti fi bọrí o nínà tán náà wọ́n nínú palace wọ́n ti fi oògùn gbá bàbá ọba Ọ̀yọ́túnjí wọ́n ti tatẹ́rù nípa o àbí kí wọ́n gbé òkú bàbá yẹn lọ sí palace Ọ̀wádé ni tó bá fi dádìdà tèmi tó yẹ ká ṣe nìyẹn ire o.